kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Olúwabùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmì lénìí. Lórí ètò Kò Sí Mìmì lénìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, wọ́n fi ògo ìyìn ọlá fún orúkọ yín. A dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí ẹ fi kà á mọ́ àwọn alààyè ọkàn lénìí. A dúpẹ́ nítorí pé ẹ kò jẹ́ kí ilẹ̀ ga jù wá lọ. Ìbò sí ibo la fẹ́ bò mọ́, ibo ni ká bá wálẹ̀ tá a máa bò mọ́, ẹ̀jẹ̀ ó jẹ́ ìpín wa. Àánú la rí gbà, fi ògo ọlá àti ìforúkọ mímọ́ yín. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa, ẹ̀mí mẹ́ gba ẹ̀yìn wa, ọpẹ́ àti ìyìn wa ẹ jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Ọ̀rọ̀ náà tí a ò gbọ́ lénìí tó bá ti ń gbọ́ etí ọ̀tún wa wọlé, má jẹ́ kó gba tòsì jáde. Ẹ jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Kí ọ̀rọ̀ náà kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín, àmín ní orúkọ Jésù. Lórí ètò Kò Sí Mìmì lénìí, kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò? A fẹ́ gbé yẹ̀wò àṣẹ. Òyìnbó máa ń pe àṣẹ ní authority. Àṣẹ. Òyìnbó a máa pe àṣẹ ní authority. Àṣẹ jẹ́ ohun tí èèyàn ò gbọ́dọ̀ má ní. Ohun tí a kò gbọ́dọ̀ má ní ni àṣẹ. Ẹ rí wípé àwọn aláṣẹ ní orílẹ̀-èdè tó bá ti dépò àṣẹ báyìí, ìlú ti orí ti change o. Bẹ́ẹ̀ ni, tó bá ti lè dé ipò àṣẹ, ìlú ti orí ti change nìyẹn. Ẹni tó jẹ́ wípé ibì kan lẹjọ́ ń gbé tẹ́lẹ̀, tó jẹ́ pé ẹjọ́ máa fìdí gbòdì ni, tó bá ti dépò àṣẹ báyìí a fi bẹ̀ yẹn lẹ̀, òun náà a move on next level, a lọ sí new level. Àṣẹ nìyẹn. Tí èèyàn bá ti ní àṣẹ lọ́wọ́, ó máa lọ sí next level. Kò ní rẹ̀pẹ̀tẹ̀ pẹ̀lú àwọn tó jọ bóyá àwọn tó jọ ń fìdí gbòdì tẹ́lẹ̀, tó jọ ń káàkiri àdúgbò pé ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bàbá alágbájá. Tó bá ti rí àṣẹ báyìí, táṣẹ bá ti tó lọ́wọ́, next level ni ó ti move síwájú. A nílò àṣẹ. Gbogbo àwa onígbàgbọ́, àwa kìrìsìtẹ́nì, a nílò àṣẹ. Àṣẹ láyé ń lò ń sìn. Ẹni tí ò bá ní àṣẹ, wọn á dá dúró. Ayé ò ní dá wa dúró lórúkọ Jésù. Àwọn bíbélì kíkà wa nínú ìwé Matthew orí 21. Ìwé Matthew orí 21 ẹsẹ̀ 23. Ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 27. Matthew orí 21 ẹsẹ̀ 23 títí dé ẹsẹ̀ 27. Nígbà tí ó sì dé inú tẹ́ḿpìlì, àwọn olórí àlùfáà àti àwọn àgbà àwọn ènìyàn wá sọ́dọ̀ rẹ̀. Bí ó ti ń kọ́ àwọn ènìyàn, wọ́n wí pé, àṣẹ wo ni ìwọ fi ń ṣe nǹkan wọ̀nyí? Ta ni ó sì fún ọ ní àṣẹ yìí? Jésù dáhùn, ó sì wí fún wọn pé, èmi ò bi yín léèrè ohun kan pẹ̀lú. Bí ẹ̀yin bá sọ fún mi, èmi á sì sọ fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí. Baptism Jòhánù, níbo ni ó ti wá? Láti ọ̀run wá ni tàbí láti ọ̀dọ̀ ènìyàn? Wọ́n sì ń bá ara wọn gbèrò wípé, bí àwa bá wípé láti ọ̀run wá ni, òun yóò wí fún wa pé, èyí a ti ṣe tí ẹ̀yin kò fi gbàgbọ́. Ṣùgbọ́n bí àwa bá wípé láti ọ̀dọ̀ ènìyàn, àwa bẹ̀rù ìjọ ènìyàn, nítorí gbogbo wọn ka Jòhánù sí wòlíì. Jésù sì dá wọn lóhùn wípé, àwa kò mọ̀. Wọ́n sì dá Jésù lóhùn wípé, àwa kò mọ̀. Ó sì wí fún wọn pé, ǹjẹ́ èmi kì yóò sì wí fún yín àṣẹ tí èmi fi ń ṣe nǹkan wọ̀nyí? Àṣẹ. Mo sọ wípé àṣẹ, authority. Gbogbo wa la nílò àṣẹ. A rí gẹ́gẹ́ bí a ti kà nínú bíbélì yẹn. Àṣẹ. Àwọn olórí àlùfáà wọ́n rí wípé eléyìí yàtọ̀, àṣẹ wà nínú eléyìí. Nítorí pẹ̀lú authority, pẹ̀lú àṣẹ ló fi ń kọ́ àwọn ènìyàn. Bó bá tún kọ́ wọn tó á tún lé ẹ̀mí èṣù jáde nínú wọn. A lé ẹ̀mí èṣù jáde pẹ̀lú àṣẹ, pẹ̀lú authority. Gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ 1. Ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 jọ. Ó sì fún wọn ní agbára ohun àṣẹ lórí àwọn ẹ̀mí èṣù gbogbo, àti láti wo àwọn àìsàn sàn. Àṣẹ àti agbára nìyẹn. Mo sọ fún ọ wípé a jọ nílò àṣẹ àti agbára. Gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì láyé òde òní, tí o bá ní àṣẹ, àwọn èèyàn á dá ọ dúró. Wọ́n á jẹ ọ́ níyà, wọ́n á pọ́n ọ lójú. Wọ́n á jẹ ọ́ níyà, wọ́n á pọ́n ọ lójú tí ò bá sí àṣẹ. Tí èèyàn kò bá ní àṣẹ, ayé á dá dúró. Wọ́n á dá dúró sójú kan.
wọ́n á dá dúró sójú kan. Ìrírí làgbà o, nítorí mo kéré lọ́jọ́ orí, ṣùgbọ́n àwọn ohun tí mo ti rí, àbí kí n sọ wípé àwọn ẹ̀rí ènìyàn tí mo gbọ́, ó jẹ́ ohun tí ó tóbi jù, ó tóbi jọjọ. Ayé á dá dúró. Ó ní wòlíì kan, ìyá ẹ̀ ló dá dúró nígbà tí ó ti ní àṣẹ. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa, olùṣọ́ àgùntàn ni, Ọlọ́run pè lóòótọ́. Ó bẹ̀rẹ̀ iṣẹ́ Olúwa, ṣùgbọ́n ogun ẹ̀jẹ̀, ṣe rí ìyá tó bí, ìyá yẹn sọ fún pé òun ti fi ọ́ jẹ́jẹ́ nídìí Ifá o, bàbá onífá ni ọ́, nítorí ìgbà tójú ọmọ ń pọ̀n òun fi ọ́ jẹ́jẹ́ nídìí Ifá nígbà tóun fẹ́ bí ọ, pé Ifá tó bá lè fóun lọ́mọ yìí o, ọmọ yìí ló máa jẹ́ bàbá onífá. Ìyẹn sì sọ pé òun ti gba Jésù, òun ò ṣe bàbá onífá. Ìyá sọ pé Jésù, ìwọ ló gba Jésù, òun tí òun bí ọ, Ifá ni òun fi ẹ́ tọrẹ fún. Nígbà tí ìyá yìí máa ṣe, ìyá yìí tún wá jẹ́ gbòógì nínú ẹgbẹ́ àjẹ́. Nígbà tó máa ṣe, wọ́n wọ́ọ̀kì ìyàwó fún, ìyàwó tó ń wọ́ọ̀kì fún ọkùnrin yìí, ó tún jẹ́ emèrè gidi. Òun àti ìyá ọ̀rẹ́ ni wọ́n nínú ẹgbẹ́. Ẹ rí pé ìṣòro ọkùnrin yìí ó ti dọ́bù. Ṣùgbọ́n nígbà tí ò sí àṣẹ, wọ́n ń kọ̀ntró ayé ọkùnrin yìí ni. Ó ń gba owó, ṣùgbọ́n kò rí owó tó ń gbà yẹn, kò rí nǹkan fi ṣe. Kódà ọ̀dọ̀ ìyá ló tún ti ń jẹun. Tó bá lọ tó bá bọ̀, á tún jókòó ti ìyá, á tún jẹun. Ìyá á tún sọ wípé Jésù ẹ tó olóògbà yẹn, ìgbà wo ló tẹ̀ máa dá sọ́rọ̀ ẹ tọ́rọ̀ ẹ máa nítumọ̀, tí ìwọ gan á lè máa mówó wá fún òun. Ẹ máa gbọ́ o, ìyá yẹn ló tún challenge ẹ̀. Ìyá tó fi sínú ìdè, tó fi sínú ìgbèkùn, òun ló ń challenge ẹ̀ pé Jésù ẹ tó olóògbà yẹn, ìgbà wo ló máa gbẹ̀ ẹ́ sílẹ̀ gan, tí wọ́n náà tẹ̀ lè rọ́wọ́ mú lọ sẹ́nu, tí kì í ṣe ohun ìyá yìí ló tún máa bọ́ ẹ. Ẹni tí mò ń sọ yìí, ó ti fẹ́yàwó, ìyá ló fẹ́yàwó fún, ó tún fẹ́ ẹlẹ́gbẹ́ òkùnkùn fún, ó bímọ, ṣùgbọ́n àwọn ọmọ ọ̀dọ̀ ìyá ẹ̀ ló ń gbé, nígbà tó jẹ́ wípé òun gangan kò lè dára ẹ̀bọ débi tó máa bọ́mọ. Ṣùgbọ́n nígbà tí agbára dé, nígbà tí àṣẹ dé sínú ayé ẹ̀, àṣẹ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé ó nílò àṣẹ. Nígbà tí Ọlọ́run yọ̀ǹda àṣẹ sínú ayé ẹ̀, ìyá yẹn ní Jésù ẹ̀yẹn gan tó ń sìn, èmi gan fẹ́ gbà á. Nítorí àṣẹ dé sínú ayé ẹ̀, gbogbo ogun ká máa tọrọ jẹ, ká lelele ká má ba. Ó dé level kan, ìyá sọ pé Jésù ẹ̀yí gan, ìgbà wo ló tẹ̀ máa dìde sọ̀rọ̀ ẹ̀yí gan báyìí? Ó jẹ́ tètè lọ sídi Ifá. Tó bá tún lọ sídi Ifá, oúnjẹ á máa wọlé fún ẹ. Torí àwọn tó bá wá consult ẹ, wà á ní kán lọ méwúrẹ́, wá lọ mágòtàn, wá lọ mú gbogbo ẹ̀ wá. Wà á máa jẹun, wà á máa wọṣọ, wà á sọ fún wọn wípé aṣọ báyìí, aṣọ funfun kán lọ rà wá, wà á máa wọ̀. Ṣùgbọ́n Jésù ẹ̀yí tó ń wúro yìí, nígbà tí agbára ò tí ì dé nìyẹn. Òun ni mo ṣe sọ fún ẹ wípé o nílò agbára. Tí o bá lágbára, ayé á máa dá ènìyàn dúró. Ayé wọn á máa dá ènìyàn dúró. Ṣé o rí bí wọ́n ṣe dá ọkùnrin yẹn dúró nígbà tí kò tí ì ní àṣẹ nìyẹn o? Wọ́n dá dúró. Tí o bá ní àṣẹ, ayé á yan ènìyàn jẹ. Wọ́n á yan ènìyàn jẹ. O rí bí wọ́n ṣe yan Nábótì jẹ nínú Bíbélì, nítorí kò ní àṣẹ. Wọ́n yan jẹ, Éhábù yan jẹ, ó parọ́ mọ́, ó gba ohun tí ó ṣe ẹ̀tọ́ ẹ̀, ó gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀, ó sì pàdánù. Ṣé o mọ̀ wípé ó fẹ́ lórú agbára yẹn náà fún Èlíjà? Èlíjà sọ pé ìwọ Éhábù, ó dà pé nǹkan yí lórí ẹ, ó dá mọ̀. Àwọn wòlíì oníná nìyẹn. Èlíjà sọ pé ó dà pé nǹkan kan ṣe ọpọlọ Éhábù. Ó jẹ́ wò mí dáadáa, èmi ò ṣe Nábótì o, wòlíì lèmi o. Mi ò ṣe Nábótì o, èlè lágbára lé mi lórí o. Agbára tó lò lé Nábótì lórí tó pàdánù ò lè lórí mi lórí o. Ó dáa kó lè mọ̀ pé wòlíì ni mí. Mo pàṣẹ lọ́dún 3 àti oṣù 6 kójò má rọ̀. Ìyẹn ni Éhábù wá ní ìwọ pàṣẹ. Ọdún kìíní wọn rójú, ọdún keje òun fúnra ẹ̀ ló ń wá Èlíjà kiri pé ẹ bá mi wá wòlíì yìí, ẹ bá mi wá kó rìvásì nǹkan tó sọ, kó rìvásì padà. Àṣẹ ni mò ń sọ yẹn. Tó bá jẹ́ pé Èlíjà ò ní àṣẹ, Èlíjà ò láṣẹ, Éhábù á yàn jẹ. Bó ṣe pa Nábótì dànù, bẹ́ẹ̀ náà ṣe máa pàdánù. Ǹjẹ́ o ti mọ̀ wípé lórí ilẹ̀ ayé tá a wà yìí, nítorí ilẹ̀ fámílì, ilẹ̀ ẹbí, ilẹ̀ ẹbí, wọ́n á sì mú àwọn ọmọ ológo, wọ́n á sì pa wọ́n dànù nítorí wọn láṣẹ. Ìwọ jẹ́ ajogún àti àjùmọ̀jogún ìjọba Ọlọ́run. O mọ̀ wípé ó ti fún àwọn ọmọ ẹ̀yìn méjìlá, ó ti fún wọn lágbára. Ìwọ náà ti wà nínú ọmọ ẹ̀yìn Jésù Kristi, agbára yẹn náà tọ́ sí ẹ. Ìwọ ló tí ì béèrè àṣẹ yẹn. Wò ó, sórí àwa ènìyàn a nílò àṣẹ. Tí àwọn ẹranko bá lè máa lo àṣẹ, fún àpẹẹrẹ, o mọ ẹranko tí wọ́n ń pè ní ẹranko nínú igbó, ejò ní àṣẹ. Kí ló ṣe ń sá fún ejò? Torí àṣẹ tó wà lára ejò ni. Torí tó bá lanu, tó bá tu ibi táṣẹ ẹ̀ wà nìyẹn. Tó bá lè tu, tí ẹ̀jẹ̀ yẹn bá lè ba èèyàn lójú, ẹni tí ẹ̀jẹ̀ yẹn tó bá bọ́ sí lójú, ojú yẹn máa fọ́. Nítorí ẹ̀ làwọn èèyàn ṣe máa ń sá fún ejò tó bá tu, àti wípé oró wà lẹ́nu ẹ̀. Tó bá sá ènìyàn,
tí ejò bá ṣá èèyàn jẹ tí wọn bá tètè tọ́jú ẹni yẹn máa kú, torí oró yẹn á sàn sí gbogbo ara, toró yẹn bá dẹ̀ ti sàn sí gbogbo ara èèyàn, ẹni yẹn ó máa kú. Nítorí ìdí èyí náà ṣe máa ń sọ pé tẹ́jò bá ti sáyàn wá ní ẹ wá sọ ẹ so mọ́ ibi tí ó sàn yẹn kí oró ejò yẹn kó má bàa lè ráyè wá sí ara ènìyàn. Fún àpẹẹrẹ bóyá ó sá ẹni yẹn lẹ́sẹ̀, wá ní ẹ má sọ ẹ so mọ́ bí ẹsẹ̀ yẹn kí oró yẹn kó má bàa sàn padà wá sí òkè lára èèyàn. Àṣẹ tí ejò ní nìyẹn. Tí ejò bá lẹ̀ ní àṣẹ, ó ní ẹranko kan náà tá à ń pè ní òkété. Òkété ní àṣẹ, ìrù ìdí òkété yẹn àṣẹ ni. Tí òkété bá fẹ́ gbẹ́ ihò, tó bá ti mú ìrù ẹ̀ yẹn tó bá ti fi lulẹ̀, kò ní bí ilẹ̀ yẹn bó ṣe le tó. Tí ìrù òkété bá ti lè kan ilẹ̀ yẹn á rọ̀, òkété á gbẹ. Òkété ní àṣẹ tó jẹ́ wípé ẹnu òkété ó tóbi, tó bá gbé oúnjẹ sí ẹnu ẹ̀ yẹn, á gbé oúnjẹ sí ẹnu, á tún gbé sórí ní òkété, á wá gbé oúnjẹ yẹn sórí, á wá fi ọwọ́ méjèèjì á fi dìímú sórí, á sì máa rìn bí ènìyàn, á máa rìn bí ènìyàn. Bó ṣe ń rìn bí ènìyàn yẹn tó ń rìn lọ yẹn, wọn bí ọlọ́dẹ kọ́lọ́dẹ dáa kó pa, wọn ò gbọ́dọ̀ pa. Ọlọ́dẹ tó bá pa bó ṣe ń fẹsẹ̀ ń rìn lọ bí èèyàn yẹn, bó ṣe ń fẹsẹ̀ ń rìn lọ bí èèyàn yẹn, ọlọ́dẹ tó bá pa ọlọ́dẹ yẹn ò ní pé ọjọ́ méje. Àṣẹ ni, àṣẹ ló wà lẹ́nu ẹ̀, àṣẹ ló wà lẹ́nu ẹ̀. Àṣẹ ni òkété. Tí òkété tó jẹ́ nǹkan tí Ọlọ́run dá, tí Ọlọ́run fún ẹ lágbára lórí ẹ̀, tó bá lè bá lo àṣẹ, ìwọ gẹ́gẹ́ bí ènìyàn náà o nílò àṣẹ, o lè gba àṣẹ, o lè lo àṣẹ. Tó jẹ́ kí n súnsọ ẹranko kan fún ọ. Ẹranko chameleon, ọ̀gà chameleon, ó ní àṣẹ. Ọ̀gà kò lè determine oye aṣọ tó máa wọ̀ lójúmọ́, àṣẹ ni. Tó bá ti lè sáìtì ẹ̀ lọ́ọ̀kan pé ó sáìtì kínní, àwọ̀ ẹ̀ á padà. Gbogbo nǹkan tó bá kọjá tó bá ti sáìtì, gbogbo àwọ̀ tó máa mú nìyẹn, àwọ̀ tó máa mú nìyẹn. Nítorí ẹ̀ kò easy láti tètè rí chameleon, nítorí pé ìwọ gan ò ní tètè mọ̀ wípé ẹranko ni. Torí gbogbo nǹkan tó bá ti wà nítòsí ara ẹ̀, ó máa á dára kan náà, á mú kọ́lọ̀ yẹn. Ṣé o tún mọ̀ wípé chameleon, ọ̀gà, ó tún ní àṣẹ kan. Àṣẹ tó ní ni pé tó bá fẹ́ jẹun tébi bá ń pa, tó bá ti la ẹnu ẹ̀ báyìí, tó la ẹnu ẹ̀ tó sáìtì kíní yẹn, kòkòrò nǹkan tó fẹ́ jẹ yẹn, within 5 seconds kíní yẹn máa wá bá níbi tó wà, á wá bá níbi tó wà. O tún mọ̀ pé kìnìún náà tún ní àṣẹ. Tó bá tébi bá ń pa kìnìún, ó kàn máa tọ̀, á tọ̀ yíká. Gbogbo ẹranko tó bá ti lè wọnú sákù ibi tó tọ̀ sí yẹn, ó ti di ìjẹ fún nìyẹn. Tí Ọlọ́run bá lè yọ ọ̀dà irú àṣẹ yìí fún ẹranko, mélòó làwa ènìyàn, àwa tí ń ṣe iṣẹ́ ọwọ́ ẹ̀, inú ayé téèyàn wà yìí, ẹni tí ò bá ní àṣẹ, mo sọ fún ẹ wípé wọ́n á yan ènìyàn jẹ. Mo sọ pé wọ́n á yan ènìyàn jẹ. Wo àwọn military wa gan, àwọn military man, wo àwọn road safety, àwọn road safety, àwọn oníṣẹ́, àwọn kìíní, tó bá rí ẹ, wọ́n lè fẹ́ lọ àṣẹ lé ẹ lórí, ṣùgbọ́n tó bá rí wípé eléyìí àkóńṣe ní tá a lè yan jẹ o, wọ́n á sọ fún ẹ pé ẹ máa lọ sà, nítorí wípé wọ́n rí pé o láṣẹ, wọ́n lè yàn ọ́ jẹ. O nílò àṣẹ. Nílé ìyá nílé bàbá ńkọ́, àwọn alágbára kan wà ńbẹ̀ tí wọ́n máa ń fagbára pọ́n ni lójú, tí wọ́n máa ń fagbára yan ní jẹ. Tó bá ti rí wípé ò láṣẹ nínú, wá yàn ọ́ jẹ, wá dá ọ dúró. Wò ó ní Bíbélì, nígbà tí Ọlọ́run, tí Jésù rán àwọn ọmọ ẹ̀yìn, ó ní ẹ lọ sí ìletò kékeré, ẹ ò rí ẹṣin àti ìyá, wọ́n de ìyá mọ́lẹ̀, wọ́n tún de ọmọ mọ́lẹ̀. Ẹṣin tó yẹ pé ó yẹ kó máa ṣiṣẹ́, ẹṣin tó yẹ pé ó yẹ kó ní dominion, kó ní òmìnira, wọ́n dè mọ́ kẹ́tẹ́kẹ́tẹ́, wọ́n de kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn mọ́lẹ̀, wọ́n de ìyá mọ́lẹ̀, wọ́n de ọmọ mọ́lẹ̀. Àṣẹ kan ló de ìyá, àṣẹ kan ló de ọmọ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ sí àwa ènìyàn lónìí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwa ènìyàn, àwọn ogun tí ìyá wa ń là kọjá, like mother like daughter, bẹ́ẹ̀ làwa náà ń là kọjá, nítorí àní àṣẹ àti ilé bírèkì yòókì yẹn. Àṣẹ tá a fẹ́ máa bírèkì ẹ̀ la nílò. Àṣẹ tó dá ìyá mi dúró, tó tún fẹ́ dá èmi náà dúró, ó yá, mo pàṣẹ fún ọ lórúkọ Jésù, ó yá, gbiná dànù, gbiná sọnù. O nílò àṣẹ. Bẹ́ẹ̀ náà ni ìwọ ọmọkùnrin, ogun tí bàbá rẹ jà, òun náà ló ń jà ọ yìí o. Ìyàwó mẹ́rin ni bàbá rẹ fẹ́, tí ogun náà ló tún fẹ́ dìde sí ọ yìí o. Ìyàwó tó kọ́kọ́ fẹ́, òun lẹ tún ti jọ ṣe gbómi sí omi òtó o. Tètè múra sọ̀rọ̀ ara ẹ̀ kó wò pé ogun tó jà bàbá òun tó jà bàbá ẹ̀ ló tún fẹ́ dìde sí ọ yìí o. Kí ìwọ náà tètè pa kítí mọ́ra, kó tètè béèrè fún àṣẹ àti agbára. Ibi ipò tí ibi ọjọ́ orí bàbá ẹ̀ tó dé leléyìí tó fi ṣe àṣìṣe, ìwọ náà tún ti múra láti dé ọjọ́ orí náà. O tètè béèrè fún àṣẹ àti agbára láti bà gbogbo agbára yẹn jẹ́. O nílò àṣẹ o.
o nílò agbára o, because tó o bá ní àṣẹ àwọn ènìyàn á dá ọ dúró. Wò bí wọ́n ṣe dá kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn dúró, wọ́n dá kẹ́tẹ́kẹ́tẹ́ dúró. Nígbà tẹ́ so ìyá mọ́lẹ̀, kí ni àbúrò tún so ọmọ mọ́lẹ̀? Ẹ sì fọmọ mọ́lẹ̀ kó máa lọ. Àṣẹ kan nìyẹn, àṣẹ tó di ìyá àti ọmọ. Ìwọ náà gẹ́gẹ́ bí ènìyàn o nílò láti break gbogbo àṣẹ yẹn, o nílò láti bà àṣẹ yẹn jẹ́. Wàá bà àṣẹ yẹn jẹ́ lórí ẹ. Tí àwọn ẹranko kéékèèké tá ń rí yẹn tí wọ́n bá lè máa lo àṣẹ, wo ikán, àṣẹ ikán mọlé ní kò àti gba òjò àti gba ikán mọlé nígbà ẹ̀rùn, nígbà tí gbogbo nǹkan le tó kúta tó jẹ́ pé tẹ́ bá gbéṣẹ́ fún àbókí gan pé àbókí bá ń wúlẹ̀, àbókí á charge ẹni extra charge, á sọ fún ẹ wípé ilẹ̀ ti le. Ṣùgbọ́n ikán àsìkò yẹn nìkan máa mọlé. Àṣẹ ló ní, àṣẹ ló fi mọ̀. Á sì mọ̀ kìtì. Ìwọ náà wò ó ti dé àwa lọ sóko òkìtì tí kán bá mọ wàá rí bó ṣe máa ga. Máa imagine pé báwo ni kòkòrò kéékèèké yìí ṣe lè mọ ilé. Àwọn èèrà náà wọ́n á máa gìyàn, àwọn èèrà wọ́n á kóra wọn jọpọ̀, wọ́n á máa gìyàn. Ìwọ wọ ẹyẹ gan náà wò wọ́n mọ net ilé táwọn náà máa gbé. Àṣẹ ni ìwọ náà o nílò àṣẹ. Kán má bàa dá ọ dúró, kán má bàa fi ìyà jẹ ọ́, kán má bàa pọ́n ẹ lójú. Mo ti sọ ìtàn arákùnrin kan fún ẹ tó ń wọ bọ́ọ̀sì. Mi mọ nǹkan tí bàbá yẹn ní kọ̀ǹdọ́tọ̀ ṣe fún un. Ó sì pàṣẹ fún kọ̀ǹdọ́tọ̀ pé kó ya wèrè kó bọ́ṣọ ẹ̀. Ṣùgbọ́n nítorí a rí ọmọ Ọlọ́run nínú mọ́tò yẹn, nínú bọ́ọ̀sì yẹn tó níná nínú ọmọ Ọlọ́run yẹn ló sọ pé rárá kò ní bọ́ṣọ yẹn. Bàbá kò ní bọ́ṣọ yẹn. Tí ìbá ṣe bẹ́ẹ̀ bàbá yẹn ìbá fi kó bá ẹni yẹn, ìbá ya wèrè gbé. Àìmọye àwọn tí wọ́n ti lo àṣẹ lé lórí tí wọ́n ti yà ní wèrè. Ó rí ní dédé wípé wọ́n á lo àṣẹ sí àgádágodo, wọ́n á sì sọ̀rọ̀ sí àgádágodo, wọ́n á sì dé pa, wọ́n á lọ sọ sínú omi. Àṣẹ kan nìyẹn. Ìwọ tún nílò àṣẹ tó tún ju àṣẹ lọ tó lè fi ṣí. Ǹjẹ́ o mọ àwọn tó ti lo àgádágodo nítorí tiẹ̀? Ìwọ nílò àṣẹ tó ju àṣẹ yẹn lọ, wàá fi sí. Àìmọye àwọn nǹkan tí wọ́n ti ṣe, àwọn kan wọ́n mú fọ́tò, wọ́n lọ sí bàbá wòlíì kan nìbàdàn. Ó lóun jáde, ó ní Ọlọ́run sá sọ fún mi pé kóun jáde kóun máa lọ. Ó lóun wá gba ọ̀nà Ìṣàgámù. Ó ní bóun ti ń lọ ìgbẹ́ wá ń gbọ̀n. Ó lọ́lọ́run wá sọ pé òkè ibi tí ìgbẹ́ ti ń gbọ̀n yóò yá bọ́lẹ̀ wá lọ yàgbẹ́. Ó lóun wá bọ́lẹ̀, òun fẹ́ lọ yàgbẹ́ nínú igbó. Ó ní bóun ṣe ń rìn lọ, ó ní ẹ̀mí Ọlọ́run ní kóun má tí dúró níbi tóun dé yẹn, kóun sún síwájú. Ó lóun bá sún síwájú. Ó ní ojú tóun gbé sókè lòun rí ara igi. Àwọn fọ́tò wọ́n sì kàn mára igi. Ẹ̀kàn wọ́n fi kàn mára igi. Àwọn èèyàn náà kàn mára igi yẹn. Wọ́n kàn mára igi. Ní abúlé Ọlálẹ́yẹ lẹ́kọ̀ọ́, ní Kọ̀sẹ̀, abúlé Ọlálẹ́yẹ náà ń pe bẹ̀ yẹn. Nígbà tí àwọn ìjọba wá wó abúlé yẹn, tí wọ́n wó gbogbo ilé tó wà ńbẹ̀, wọ́n rí ìkòkò ńbẹ̀ o. Àwọn ìkòkò tí wọ́n kó fọ́tò àwọn ọmọ ológo sí, wọ́n kó fọ́tò àwọn ọmọ ológo. Àwọn tó kó fọ́tò wọn sínú ìkòkò yẹn, ṣé o rò wípé kò ń ṣe àṣẹ kan ló máa dá wọn dúró? Kò ń ṣe àṣẹ kan ló máa control wọn? Ìwọ gẹ́gẹ́ bí ènìyàn o nílò láti ní àṣẹ. Tó o bá lo àṣẹ, tí o bá ní àṣẹ, ènìyàn á dá ọ dúró o, ènìyàn á dí ọ lọ́wọ́ o. Orí Jésù Kristi gan nígbà táwọn àwọn akọ̀wé, àwọn Farisí tí wọ́n rí wípé ó dà wípé nǹkan tẹ́ni yìí ń lò ó ju tàwọn lọ, wọ́n lọ confront ẹ o. Kán tó lọ confront ẹ, o rí gbogbo àwọn nǹkan tó máa ti ṣe ni pé ó dà pé àṣẹ ẹni yìí ju tiwa lọ, òun náà ṣe lè confront ẹ. Ìwọ náà nílò àṣẹ. Kí wọ́n bá dá dúró níbi iṣẹ́. Ẹlòmíràn níbi iṣẹ́ wọ́n máa dá dúró. Àwọn alágbára á dá dúró, wọ́n á fi àṣẹ dá dúró. Ẹlòmíràn ládùúgbò ibi tó ń gbé wá ní ṣòun nìkan ni. Àwọn agbára onílẹ̀ wọ́n á dá dúró. Ẹlòmíràn nínú ẹbí wọ́n á dá dúró. Orí nǹkan tí wọ́n ṣe fún Jósẹ́fù, àṣẹ kan náà ni wọ́n lò fún tó fi tà sí ilẹ̀ àjòjì. Àwọn ẹbí ẹ̀ ní o, àwọn ló lo àṣẹ yẹn o. Àwọn bíi tiẹ̀ náà mélòó náà ti ń dìde tí ọ pé ṣé wọ́n nìkan ni? Ìwọ ló máa kọ́kọ́ ṣe márèjì, ìwọ ló máa kọ́kọ́ kàwé, ìwọ ló máa kọ́kọ́ bímọ, ìwọ ló máa kọ́kọ́ kọ́lé, ìwọ ló máa kọ́kọ́ ra mọ́tò. O mọ̀ pé o nílò àṣẹ àti agbára. Wàá béèrè fún àṣẹ àti agbára. Àṣẹ ni mo fẹ́ ká béèrè fún lénìí. Sọ pé bàbá mi, àṣẹ ni mo nílò. Àṣẹ tí wọn kì í dá dúró, ó yá yọ̀ǹda sínú ayé mi. Ó yá yọ̀ǹda sínú ayé mi. Àṣẹ tí wọn kì í yájú sí, ó yá gbé wọ̀ mí Olúwa. Olúwa mo nílò àṣẹ. Olúwa yọ̀ǹda àṣẹ sínú ayé mi. Àṣẹ tí kò ṣeé dá dúró, àṣẹ tí kò ṣeé dá dúró, àṣẹ tí kò ṣeé yájú sí. Olúwa yọ̀ǹda sínú ayé mi, yọ̀ǹda sáyé mi, yọ̀ǹda Olúwa, yọ̀ǹda Jésù Olúwa wa, àmín. Sọ pé bàbá mi, àṣẹ tí ń ba gbogbo ìmọ̀ òkùnkùn jẹ́, àṣẹ tí ń ba gbogbo àṣẹ ọ̀tá jẹ́ nínú ayé ẹni, ó yá yọ̀ǹda fún mi, yọ̀ǹda. Àṣẹ gbé wọ̀ mí, 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 Jésù Olúwa wa. Sọ pé mo gba àṣẹ tó máa ba iṣẹ́ òkùnkùn jẹ́ nínú ayé mi. Àwọn iṣẹ́ òkùnkùn tá a ti ṣe sí mi
tó ń dúró dè mí di ọjọ́ ìmúṣẹ. Ó yá mo gbàṣẹ, mo bà yín jẹ́. Mo gbàṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wa, mo bà yín jẹ́. Mo gbàṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wa, mo bà yín jẹ́. Ẹ̀yin iṣẹ́ òkùnkùn tí a ti ṣe sínú ayé mi, tí a ti ṣe sínú ìdílé mi, tí a ti ṣe sínú ayé ọmọ mi, tó ń dúró de ọjọ́ ìmúṣẹ. Mo bà jẹ́ o, mo bà jẹ́ o, mo gbàṣẹ, mo bà jẹ́. Jésù Olúwa wa, àmín. Ṣé o mọ̀ wípé ẹlòmíì á sùn lójú oorun, á máa jẹun lójú oorun, ẹlòmíì á máa ní ìbálòpọ̀ lójú oorun. Àwọn àṣẹ kan ló dì mú sójú oorun. Àwọn ẹlòmíì wọ́n bọ́ wọn sí òwò lójú oorun. O nílò àṣẹ tó jẹ́ wípé ó ní ẹnìkan lójú ayé ni o. Ó ní tóun bá sùn, ó nígbà tóun bá máa jí, pyjamas tóun bá wọ̀, ó ní wọ́n á ti bọ́ lọ́rùn òun á ba lẹ́gbẹ̀ẹ́ òun. Mo ní ayé mà le o, ayé níkà. Ó ní òun á tún wọṣọ yẹn, òun á tún wá okùn, òun á fi so. Ó ní tóun bá fi máa jí, ó ní wọ́n á ti bọ́ aṣọ yẹn kúrò lára òun, wọ́n á kó sẹ́gbẹ̀ẹ́ òun báyìí, òun á ba lẹ́gbẹ̀ẹ́ òun. Ẹni tí mo ń sọ yìí ènìyàn bíi ti ẹni o, ọkùnrin gédé Ọlọ́run ni ló sọ ọ̀rọ̀ yìí fún mi. Ẹ̀rù bà mí pé Olúwa, ó nílò àṣẹ ni kán má bàa dá ọ dúró. Àwọn tó wá bọ́ sọ lọ́rùn ẹ̀ lóru tó kó sẹ́gbẹ̀ẹ́, ó nílò àṣẹ tó ju tiwọn lọ. Sọ pé àṣẹ tó ju tọ̀tá mi lọ mo gbà á. Àṣẹ tó ju tàwọn tó dènà dè mí lọ mo gbà á. Àṣẹ tó ju tàwọn ṣó ilé, àwọn àjẹ́ ilé ìyá ilé bàbá mi, ibi tí mò ń gbé, ibi tí mo ti ń ṣiṣẹ́, àṣẹ tó ju tiwọn lọ mo gbà á. Mo gbà àṣẹ lórúkọ Jésù, mo gbà. O mọ̀ pé Jésù sọ wípé ó lòun yọ̀ǹda àṣẹ àti agbára fún àwọn ọmọ èèyàn òun. Tó lòun fún wọn ní àṣẹ lórí gbogbo ẹ̀mí òkùnkùn gbogbo láti lé gbogbo àìsàn jáde. Olúwa àṣẹ tèmi dà, yọ̀ǹda àṣẹ dà, yọ̀ǹda àṣẹ dà, yọ̀ǹda fún mi 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 àṣẹ dà. Àmàsótà líà kàpóríà dàbáyà lè ké póríà màsótà yá kàmbádáyà. Àṣẹ àti agbára ó yá gbé wọ̀ mí. Àṣẹ tó gbé ayé tí a wà yìí, yọ̀ǹda fún mi mà kó póríà náà sàkápóríà. Àṣẹ tó gbé ayé tí a wà yìí, Olúwa yọ̀ǹda, máa pariwo àṣẹ, yọ̀ǹda gba àṣẹ fún ayé àwọn ọmọ rẹ. Àjàjà àwọn ọ̀dọ́ ayé òde òní, wọ́n nílò àṣẹ àti agbára, nítorí agbára tó wà nínú ìtayẹ kò ń ṣe agbára tó rọrùn. Sọ pé àṣẹ àti agbára ó yá bà lé mi, bà lọ́mọ, bà lọ́kọ. Àṣẹ àti agbára mo gbà ọ́, mo gbà ọ́, mo gbà ọ́, mo gbà ọ́. Ọlọ́run á sì yọ̀ǹda fún wa lórúkọ Jésù. Jésù Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayakó ni ẹ mọ̀ mí sí, ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Lórí ètò Kò Sí Mìmì lẹ́ni nìyẹn. Béèrè fún àṣẹ àti agbára o. Má sùn o, má wà rárá o, má rẹpẹtẹ o. O nílò àṣẹ, o nílò agbára. Bá mi share message yìí pẹ̀lú àwọn èèyàn lórí social media yẹn. Bá mi share ẹ̀, jẹ́ káwọn náà kí wọ́n jẹ́ kán gbé Ọlọ́run ga lára mi, kí wọ́n jẹ Ọlọ́run lára mi. Owó tó fi ń ra dátà kò ní wọ́n o sì ní wọ́wọ́ tì. Nígbà tí wọ́n máa pàdé, tó bá ní ohun kan àbí òmíràn láti yànnàná pẹ̀lú mi, 00384642 ni o máa ti bá mi sọ private chat mi. Ó dàbọ̀.